nínú ẹgbẹ́ wa àwọn náà ló tó wá ó bá ọmọ ọmọ òye ìyàwó jẹ ní òye bàbá yìí progressive ẹ̀rí tìyà ó akọ ìyà a máa kò lè ṣe é ṣe ẹjọ́ wọn máa gbọ́ kò lè ṣe é ṣe. ọ̀rọ̀ òṣèlú ilẹ̀ Ìbàdàn ti diran tó ó ti dèmi ò ní gbà ìwọ ò ní gbà kàkà kíkú má jẹ ṣèṣe á fi ṣàwàdànù. sẹ́yìn náà ti gbọ́ oríṣiríṣi àwọn èèyàn ò ní wọ́n ti ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí olóṣèlú nì tó tún jẹ́ olùdíje nínú ẹgbẹ́ òṣèlú APC láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 ìyẹn Adébáyọ̀ Adélabú tó kọ̀wé fipò mínísítà sílẹ̀ wípé òun fẹ́ di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. ọ̀rọ̀ kan jáde ní òpin ọ̀sẹ̀ tí ó kọjá ìyẹn ní ọjọ́ kejì oṣù karùn-ún ọdún 2026 tá a wà yìí níbi tí Adébáyọ̀ Adélabú tó ti ń sọ̀rọ̀ tó ti ń ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC fún àwọn ọmọ ẹgbẹ́ nípa bí àwọn kan ti ń sọ wípé àwọn ti ní kándídéètì o àwọn ti mẹ́ni táwọn yàn o àwọn ti mẹ́ni tí ó ṣe gómìnà lẹ́gbẹ́ òṣèlú APC o àwọn ti ní consensus candidate o. Adébáyọ̀ Adélabú ó bá bẹ̀rẹ̀ sí ṣàlàyé ọ̀rọ̀ wípé òun mọ tóun ṣe o òun ṣe kí ni òun mọ tóun ṣe torí pé òun kì í sọmọdé wípé tá a bá ń sọ nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́ pé ta ni bàbá aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ta lọ́mọ rẹ̀ ta ló fọwọ́ ẹ̀ sọ̀yà ta ló fẹ́ràn. Adébáyọ̀ Adélabú ní òun gangan ni pé ẹ̀rí máa jẹ́ mi ìṣówà wípé bàbá gangan náà sọ wípé kóun ó lọ kọ̀wé fipò mínísítà lẹ̀ kóun ó lọ dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpè tí bàbá ọ̀wá tá à bá fọwọ́ sí tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí ò bá mọ̀ sí òun wá lè ṣàdédé kọ̀wé fipò lẹ̀ póun fẹ́ lọ di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé gbogbo táwọn kan ń sọ pé ẹnìkan ni consensus candidate ẹnìkan ni àwọn àgbà ẹgbẹ́ fẹ̀ kalẹ̀ irọ́ pátá ni pé àwọn sì mọ àwọn tó wà ń díẹ̀ o kódà àwọn mọ àwọn tó wà ń díẹ̀ bí Báyọ̀ Adélabú ṣe ń gbé òní àbí bó ṣe ń dá bí Báyọ̀ Adélabú ṣe ń dá làwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n wà níbi ìpàdé náà ni wọ́n ń gbé àwọn ọ̀rọ̀ tó wá ń jáde eléyìí tí ó jáde lẹ́nu àwọn àgbà tí wọ́n wà níbi ìpàdé ọ̀hún àti eléyìí tí Báyọ̀ Adélabú sọ òun ni àwọn èèyàn tí wá ń fi ìwòye àti èrò tí wọ́n hàn lórí rẹ̀. Àwọn kan sọ wípé gbogbo àsámọ̀ tí Báyọ̀ Adélabú ń pa pé bàbá kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tòní ọba sẹ́nitọ́ Ràṣídì Adéwọ̀lú Ládọjà pé iná ń bá wí o pé iná ń sọ̀rọ̀ bá. Àwọn kan ní kì í ṣe bàbá Ládọjà ní ń bá wí pé ọ̀tọ̀ làwọn tí Báyọ̀ Adélabú ń sọ nípa wọn. Àwọn kan tiẹ̀ wá sọ nípa ọ̀rọ̀ Báyọ̀ Adélabú bí ò sí ọ̀rọ̀ àwọn àgbà kan táwọn náà sọ̀rọ̀ níbi ìpàdé náà tí wọ́n ń sọ̀rọ̀ bí èpè tí wọ́n ń ṣépè tí wọ́n fi ń sọ̀rọ̀ ìpè sọ́yẹ kó wá rí bẹ́ẹ̀ ńgbà tó jẹ́ pé ní ẹgbẹ́ òṣèlú kan náà lẹ́wà ó sì wá jọmọ́rọ̀ ìlépèdé. Mo sọ fún yín pé èrò kí pápọ̀ ìwòye ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni bá a ṣe máa ń wò ó bẹ́ẹ̀ mi ṣe lè wò ó lè yàtọ̀ sí tiyín bẹ́ẹ̀ yín ṣe lè wò ó lè yàtọ̀ sí tẹlòmíì bí ọbẹ̀ Elédùmarè bó ṣe dálé ayé òun nìyẹn. Mo sọ fún yín pé dùgbẹ̀dùgbẹ̀ ló ń mì lókè nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kò wá sí ẹni tó lè sọ wípé ibi tó máa já sí rèé o torí pé ẹkùn ń lérí
ajá náà ń lérí ṣé yóò wá ṣeé ṣe ká fi ìró ẹkùn ká fi lájá lọ́wọ́ àbí bó ló ṣe fẹ́ jẹ́ gan nínú ẹgbẹ́ òṣèlú APC. Àwọn méjì là ń gbọ́ tẹ́lẹ̀ wípé wọ́n jẹ́ ẹni tí ó fẹ́ ṣe gómìnà tó fojú hàn ní ẹgbẹ́ òṣèlú APC, ṣùgbọ́n ọ̀rọ̀ ti ń yí padà o, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a gbọ́ tẹ́lẹ̀ làwọn náà ti ń jáde wípé àníṣe kíní ọ̀hún gan èmi lọ́kàn. Bàbá ṣé ẹ ti mọ̀ ọ́ náà mọ̀ ti jáde. Sẹ́nitọ́ Fatai ó ti jáde o. Bàbá yìí náà ti jáde, ìyẹn Sarafadeen Ali, àwọn tá a kàn tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀ nìyẹn Sarafadeen Ali àti Báyọ̀ Adélábù la mọ̀ tí wọ́n jọ ń fa kàngbọ̀n tẹ́lẹ̀, ṣùgbọ́n àti rí Fọlárìn tóun náà ti jáde, Teslim Fọlárìn, àti rí Fatai tóun náà ti jáde. Kódà a ti ń gbọ́ pé bàbá barista Ṣítù Báyọ̀ Ṣítù páwọn náà ti sọ wípé àwọn náà ti ṣetán. A tún ti gbọ́ pé igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣètànà ni àbí ká sọ pé tẹ́lẹ̀ àwọn náà ti jáde. Ẹnjìníà ẹ ti rántí àwọn náà ti jáde, léyìí tó ń sọ wípé ó ti kò ní àwọn méjì tá a mọ̀ tẹ́lẹ̀ tí wọ́n jọ ń sọ wípé àwọn fẹ́ di gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ lẹ́gbẹ́ òṣèlú APC. Bó ló ṣe wá fẹ́ jẹ́, níbo lọ̀rọ̀ máa já sí? Ṣé wọ́n lọ primary àbí wọn ò ní lọ? Ṣé consensus náà ni àbí níbo ló máa já sí gan-an? Àwọn kan sọ wípé tí wọn ò bá ti lè mú Báyọ̀ Adélábù nínú ẹgbẹ́ òṣèlú APC láti díje dupò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 wípé kán gbàgbé o pé wọ́n fún àwọn ẹgbẹ́ òṣèlú míì láǹfààní nìyẹn o, torí pé wọ́n ní Báyọ̀ Adélábù nìkan ló lè ṣe kíni o, òní candidate tó lè ta kàngbọ̀n pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú míì tán bá fà kalẹ̀. Bẹ́ẹ̀ làwọn kan sọ wípé ẹni táwọn àgbààgbà ní ẹgbẹ́ òṣèlú fẹ́, ìyẹn sẹ́nitọ́ Sarafadeen Ali, òun ló lè dìbò tó lè wọlé o, òun ló ní àwọn nǹkan tó lè fi dìbò, tó lè fi campaign, tó fi lè wọlé, tó fi lè ta kàngbọ̀n borí àwọn òṣèlú míì tán bá jáde. Ẹ gbọ́ níbo ló fẹ́ já sí, báwo ló ṣe fẹ́ jẹ́ gan-an? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ó bá ṣe tẹ̀ wá lọ́wọ́. Ṣé bẹ́ẹ̀ ti mọ̀ wípé àǹfààní la fi sílẹ̀ lórí ìkànnì yìí láti jẹ́ pé kẹ́yìn olólùfẹ́ wa tẹ̀ ń wò wá àtẹ̀yin tẹ̀ ń gbọ́ wá káàkiri àgbáláyé nílẹ̀ yìí àti lókè òkun, kí ẹ lè máa fi èrò àti òye titi yín kẹ́ ẹ lè máa fi ṣọwọ́ sí wa, torí pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ tó kan tó nílé tàlejò ni. Tá a bá fọwọ́ lẹ́rán, tá a bá dákẹ́ yóò padà lẹ́yìn, léyìí tí kò sì ní mọ ní àwọn nìkan mọ́. Láfi ní ẹ jẹ́ a jọ sọ, ẹ jẹ́ a jọ fòye wò ó, ẹ jẹ́ a jọ fòye gbé. Àwọn kan tiẹ̀ ń kìlọ̀ fún Báyọ̀ Adélábù pé kọ́mọ mọ tí ó bá sọ o, kọ́mọ mọ àwọn ọ̀rọ̀ tí ó bá mọ́ sọ ní gbangba nípa kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba sẹ́nitọ́ Rasidi Adéwọ̀lú Ládọjà, wípé ká má pa ọ̀rọ̀ òṣèlú pọ̀ mọ́ ọ̀rọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ìbàdàn. Ọ̀rọ̀ òṣèlú wà lọ́tọ̀, ọ̀rọ̀ lọ́balọ́ba ó dúró lọ́tọ̀ ni o, kò papọ̀. Bó lẹ́sẹ̀ wá mọ́ torí òṣèlú, bó lẹ́sẹ̀ fi mọ́ fẹnu àbùkù sọ̀rọ̀ sí orí ìtẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, pé ẹni tó wà gẹ́gẹ́ bí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lónìí, ọba sẹ́nitọ́ Rasidi Adéwọ̀lú Ládọjà, pé bàbá gbogbo wa ni, bàbá gbogbo olóṣèlú pátá, bàbá gbogbo ọmọ ìlú Ìbàdàn ni, ní kékeré lágbà, kódà tó fi mọ́ àwọn tó wà ní òkèèrè tán jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn. Olúbàdàn ti tò ní bàbá wa ni o, ọba wa sì ni, gbogbo wa sì ló yẹ ká ṣàpọ́nlé rẹ̀. Kò á ní dáa káwá torí òṣèlú káwá máa fi sọ̀rọ̀ àbùkù, ká máa fi sọ̀rọ̀ sí orí ìtẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn.
wọ́n kìlọ̀ fún Báyọ̀ Adélábù. Lára àwọn tá a ti rí tí wọ́n ti sọ̀rọ̀ lẹ́yìn tí Báyọ̀ Adélábù tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan nípa po Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ńlá ti rí ẹni tí í ṣe ọ̀kan lọ́mọ ilẹ̀ Ìbàdàn àbí ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá Dọ̀tun Sànúsí. Àwọn náà ti jáde sọ̀rọ̀, wọ́n ṣèkìlọ̀ fún Báyọ̀ Adélábù pé kọ́mọ ọmọ tí ọmọ sọ o kó sì kíyèsí ọ̀rọ̀ tí ọmọ jáde lẹ́nu rẹ̀. ṣe rí i pé eléyìí wá lágbára. báwo ló ṣe fẹ́ jẹ́ gan-an? níbo lọ̀rọ̀ wò sí? ta gan ni wọ́n lè fà kalẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC láti dupò ààrẹ àbí ẹnùmí àgò láti dupò gómìnà tó lè dìbò, tó lè wọlé, tó lè bá àwọn olùdíje nínú ẹgbẹ́ òṣèlú míì ta kàngbọ̀n tó lè sì lè borí wọn. ẹ fi ṣọwọ́ sí wa láàyè kọ́mẹ̀ nísàlẹ̀ fídíò yìí, á kà ó, á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀. ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe, ẹ má gbàgbé ẹ lọ tẹ subscribe button, kẹ́ ẹ sì bá ní tan notification bell, kẹ́ ẹ lè láǹfààní láti máa wò wá o, láti máa gbọ́ wá lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa. ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rírì yín.
ẹ má gbàgbé pé àǹfààní wà láti wá ṣe ìpolówó àti ìkéde iléeṣẹ́ àti okòwò yín lórí ìkànnì Otasansan TV. Kẹjẹ́ ká fi tiwa gbé tí ń lárugẹ. Iṣẹ́ wo lẹ́yìn ṣe, òwò wo lẹ́yìn láàyò, kí ni product tẹ́ ń ṣe jáde iléeṣẹ́ yín tẹ́ fẹ́ káyé gbọ́, tẹ́ fẹ́ káyé mọ̀, tẹ́ fẹ́ kí ó jẹ́ ìtẹ́wọ́gbà káàkiri àgbáyé. Ẹ pè wá, ẹ bá wa sọ̀rọ̀ ní iléeṣẹ́ wa Otasansan Media International kí a jọ sọ̀rọ̀ papọ̀, ká bá ń fi ẹnu ajé, ẹnu owó, ẹnu láàrọ̀ ọ̀rọ̀, ká bá ń fi polówó pọlọ́lá pọlọ́rọ̀ sí iléeṣẹ́ àti okòwò yín, kí iléeṣẹ́ àti okòwò yín kó lè di ìtẹ́wọ́gbà káàkiri àgbáláyé. Oríṣiríṣi concept ló wà ní iléeṣẹ́ wa. Eléyìí tó bá iléeṣẹ́ àti okòwò yín mu, òun náà ni a lò fún yín lẹ́yìn tá a bá ti jọ sọ̀rọ̀ papọ̀, tá a bá ti mọ tẹ́ ń ṣe. Ẹ pè wá o, a mọ̀ retí yín. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní iléeṣẹ́ Otasansan Media International tẹ́ fi pè wá bá wa sọ̀rọ̀, òun náà ni 07063291779 07063291779. Òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ títí wa. Ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírì yín. Bó sì jẹ́ pé ẹ fẹ́ yọjú sí wa ní iléeṣẹ́ wa ní iléeṣẹ́ Otasansan Media International. A wà ní ilé Alhaji S.O. Raji ní ìsàlẹ̀ Abiri nílùú Ìkòyí nípínlẹ̀ Ọ̀ṣun lórílẹ̀‐èdè Nàìjíríà. Òun náà ni iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ wa wà. Ẹ yọjú sí wa ká jọ sọ̀rọ̀ papọ̀ bí ó sì rọrùn. Àwọn tó ti ń darapọ̀ mọ́ wa nílé iṣẹ́ yìí wọ́n ń dúpẹ́ lẹ́yìn tí wọ́n darapọ̀ mọ́ wa torí pé wọ́n ń rí yàtọ̀ eléyìí tí ó gá yàtà nílé iṣẹ́ tí a bá wọn polówó. Àjẹpọ̀ kẹ́yìn náà darapọ̀ mọ́ wa, kẹ́yìn náà rí yàtọ̀ eléyìí tí ó gbọ̀ngbọ́n nílé iṣẹ́ yín. A mọ̀ retí yín o. Thank you. God bless you. Otasansan Media àtúntìdé o. ká farere polongo iṣẹ́ ni la fi farasajẹ́ bí ìṣẹ́ṣẹ́ fún. ìdí rèé tá a fi ṣèdásílẹ̀ iléeṣẹ́ Otasansan Media Concept. iléeṣẹ́ tó mọ ti fún tẹ̀dọ̀ bá a ṣe ṣàgbékalẹ̀ fọ́nrán ìpolówó ọjà jingle production lọ́nà tí fi jẹ́ ìtẹ́wọ́gbà fáyé lórí rédíò tẹlifíṣàn tàbí social media. iléeṣẹ́ wa Otasansan Media Concept. àmọ́ oríṣiríṣi ọgbọ́n àti ìpolówó ọjà tó yẹ fún iléeṣẹ́ àtòkòwò yín bó ṣe straight line tàbí dialogue bó sì jẹ́ drama poetry tàbí music format lẹ fẹ́ ṣe pẹ̀lú owó péréte. Otasansan Media Concept ní ẹ pè. a ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ alóyin lóhùn voice over artist pẹ̀lú ohùn tó ta ṣánṣán. ọjà wo lẹ̀ ń tà, iṣẹ́ wo lẹ̀yin ṣe, irú kéde wo lẹ fẹ́ ṣe. ẹ pè wá bá wa sọ̀rọ̀ sójú òpó 07063291779. ibi gbogbo lọ́wọ́jà wá dé. Otasansan Media Concept níbi gbogbo nígbàkúgbà.